There shall be a new Oduwa. This decree we all must make. We see the nation of our dream as we come into prayer. New Oduwa, new Yoruba Nation I see. Our story is changing for good. A great nation shall be born. There shall be a new Oduwa. The good news will spread abroad. That a great nation has been born. If believing we will pray. I see our story is changing for good. A great nation shall be born. There shall be a new Oduwa. We have written the story. Our God Israel has fallen, giving us rest on our side. New Oduwa, new Yoruba Nation I see. Our story is changing for good. A great nation shall be born. There shall be a new Oduwa. Oh yeah, happy at memory. So we preserve, and by the shed blood of Jesus, better things will be spoken. New Oduwa, new Yoruba Nation I see. Our story is changing for good. A great nation shall be born. Greetings to you, my fellow Yorubas. By the grace of God Almighty, Yoruba Nation will emerge, and we shall all see it. We shall see a new Oduwa, with righteousness permitting. God will rule our leaders. Always God we shall prevail. New Oduwa, new Yoruba Nation I see. Our story is changing for good. A great nation shall be born. new Oduwa, new Yoruba Nation I see. Our story is changing for good. A great nation shall be born. Ẹ má wọrí, àwọn ọmọ tọ́lọ̀ ń fún lórí ọ̀fẹ́ tó kọ orin yìí, mo máa gbé wọn wá, ẹ máa rí wọn, màá béèrè ọ̀rọ̀ lọ́wọ́ wọn, wọ́n á sọ nǹkan rí lọ́bẹ̀ tán fi wá wọ́wọ́, wọ́n máa wá sọ ẹja lọ quantum.
ọ̀pọ̀ ire àtọ̀hún tó dára. Ọmọ òkè bọ́ sípò ẹ̀tọ́ rẹ̀. Ìwọ ni ìmọ́lẹ̀ gbogbo adúláwọ̀. Ẹ ṣé mo dúpẹ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ wa o. Mo sọ pé ẹ ṣé o, kò ní bàjẹ́ fún yín o. Ẹ jẹ́ kí n kọ́kọ́ sọ wípé ní agbára Ọlọ́run, lógo Ọlọ́run, láṣẹ Ọlọ́run, ìbànújẹ́ ó kéré ó tóbi kò ní wọlé yín, àìrójú àìráyè kò ní wọlé yín, ìdààmú láàárọ̀ lọ́sàn-án lálẹ́ kò ní wọnú ilé yín. Bí ẹ bá lù á máa dún fún yín, bí ẹ bá pè mẹ́wàá ìgbà á jẹ yín, bí ẹ bá pè láàárọ̀ wọ́n á jẹ yín títí dọjọ́ alẹ́ ni. Lágbára Ọlọ́run Olódùmarè, lágbára àwọn tó nílẹ̀, lágbára àwọn tó láyé, lágbára ọba tí ń jẹ́ Jehovah, ọba tí ń jẹ́ Olódùmarè, ọba tí ń jẹ́ kábíyèsí, kò wá ní jẹ́ kí aburú kankan kó ṣẹlẹ̀ séyìíkéyìí nínú wa. Á bá wa ti aburú dànù, á ti ìdààmú dànù, á ti wàhálà dànù, á fún wa ní ìfọ̀kànbalẹ̀, á jagun ṣẹ́gun fún wa, á sọ wá da ṣẹ́gun. Gẹ́gẹ́ bí orúkọ wa, aṣẹ́gun, á sọ wá di aṣẹ́gun. Kò ní jẹ́ kí ọ̀tá kó jọba lé wa lórí, kò ní jẹ́ kí ìmọ̀ èṣù kó jọ lé wa lórí. Ní agbára Ọlọ́run, lógo Ọlọ́run, láṣẹ Ọlọ́run, bó ṣe máa rí nìyẹn. Jésù Olúwa wa, àmín. Mo ti fi àdúrà ṣáájú, mi ò ní ṣẹ́ pè mọ́, torí mo tún fẹ́ summarize èpè sórí àwọn ẹni bí àwọn ọlọ̀tẹ̀, àwọn ìka ènìyàn. But I won't go to that extent today. I want to talk to our people. Mo fẹ́ bá àwọn ènìyàn mi sọ̀rọ̀. Mo bẹ̀ ẹ̀yin olólùfẹ́ mi àti olólùfẹ́ Yorùbá Nation àti olólùfẹ́ mi méjèèjì, ẹ pín ètò yìí kẹjẹ kó lọ. Tẹ́ ẹ bá wo topic tí mo mú jáde, mo sọ pé pẹ̀lú eléyìí o, Yorùbá Nation dájú. With this, Yorùbá Nation is certain. Kí wá láwọn nǹkan tí mò ń sọ nípa ẹ̀ pé tá a bá lè ṣe Yorùbá Nation dájú. Mò ń bọ̀ kí n tó lọ bẹ̀. Mi ò ní ṣaláì mẹ́nuba ọ̀rọ̀ awareness tí mo sọ tó jẹ́ kókó kan tó jẹ́ gbòógì nínú ọ̀rọ̀ Yorùbá Nation agitation tó wà nílẹ̀ yìí. Ìrànlọ́wọ́ yín làwa ń fẹ́. Mo sọ̀rọ̀ nípa mọ́tò pé ẹnìkan ti sọ pé òun máa bá wa ṣètò ẹ̀ l'Amẹ́ríkà. Ó kú bá ṣe máa gbé débí. Ó ní kẹ́ fowó shipping ránṣẹ́. $2,000 to $3,000. $2,000 lówó shipping. A fi 500,000 tàbí jù bẹ́ẹ̀ lọ a fi gbà lẹ́kọ̀ọ́. So making $3,000, we are still in need of $3,000. Àti ìrí kankan nú ẹ̀ṣá o. Ẹ̀yin tí Ọlọ́run bá fún lórí ọ̀fẹ́, ẹ pe Ọmọlúkà, ẹ send message pé I want to contribute. Dọ́là àkáǹtì tá a máa send sí yín wà, kì í ṣe dandan kẹ́ send náírà. Bẹ́ẹ̀ bá dẹ̀ fẹ́ náírà, á send ẹ̀ náà sí yín wá wọ́bẹ̀, á ṣàpapọ̀ kí ó lè fi dé ká lè fi rí nǹkan fi rìn nínú ìrìn àjò tá a fẹ́ ṣe. Èyí ló wà lára nǹkan tí mo mú tí mo fi wá lè ní ìbáṣe pé gbogbo àwa Yorùbá tá à ń ṣe ẹgbẹ́ kan sí ìkejì pé gbogbo wa agbọ́ra wa yé ni. Kò sí nǹkan tó ní kó má jẹ́ inú àṣùwọ̀n kan ní gbogbo ẹ̀ máa lọ. Ṣùgbọ́n torí wípé lágbájá ò fẹ́ gbà fún tàmẹ̀dù, tàmẹ̀dù ò fẹ́ gbà fún lágbájá, so therefore oníkálukú ń dá tiẹ̀ ṣe, and it will be difficult for everybody or for people to contribute here, contribute here, contribute here. Á dàbí ìgbà tí àwọn fúnra wọn gan mọ̀ ń tán ṣe. So I don't blame you. Tẹ́ ẹ bá kọ̀ tẹ́ sọ pé ẹ ní fi anything sílẹ̀, mi ò blame yín. Because ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà ti jẹ́ pé wọ́n á parọ́ wá lọ́tún, wọ́n á parọ́ wá lọ́sì, tí wọn ò dẹ̀ mọ ìrìn àjò tó wà ní ọwọ́ wọn. So tí wọ́n ti parọ́ gbowó lọ́tún lọ́sì lọ́wọ́ ẹ̀yin tẹ́ wà ní diaspora mostly. So I don't blame you. Ẹ ti gbìyànjú. Oore ọ̀fẹ́ Ọlọ́run, oore ọ̀fẹ́ ẹ̀yin ló jẹ́ ká sì bá ọ̀rọ̀ Yorùbá Nation débi tá a bá délé ní. Oore ọ̀fẹ́ Ọlọ́run àtẹ̀yin tẹ́ wà ní diaspora ni. Àwa tá a wà nílé kan forí ńlá ikú yẹn ni. Ọlọ́run dẹ̀ kó wa yọ nínú ìgbèkùn ikú náà. Ó dẹ̀ ń fi ń dá wa lójú pé òun máa kó wa yọ. Ẹ pín, ẹ ṣí ẹ. Ẹ má ṣaláì pín. Ẹ ṣé bàbá mi, ó ní ọmọ ọwọ́ kì í kú lójú ọwọ́, ọmọ ẹsẹ̀ kì í kú lójú ẹsẹ̀. Wọ́n ní kóṣẹ́kóṣẹ́ báyìí ní tìlá kọ̀ṣẹ́. Àbátálágẹ má bá dáhùn lò òòṣà òkè ń gbà. Ikú kan ò ní mi pa, àrùn kan ò ní mi sọ lọ́jọ́. Ikú rí mi kété, àrùn rí mi kété. Torí mo ti pẹran òkété. Tó
bá ṣe pé ìmọ̀ ṣọ̀kan ni gbogbo eléyìí tá à ń sọ yìí, ẹnu ká sọ fún wọn ni pé this is what we need. Wọ́n á dẹ̀ kí ọwọ́ bọ́nú àṣùwọ̀n yẹn, wọ́n á mú jáde, wọ́n á dẹ̀ lọ ṣètò ẹ̀, wọ́n á hand over ẹ̀ lé Ọmọlúkà lọ́wọ́, tí gbogbo èèyàn gan rí pé ok wọ́n ti hand over ẹ̀ fún Ọmọlúkà. Kò lè yí ọ̀pọ̀lọpọ̀ àwọn tí èmi ń ṣe lábẹ́ tí mi ò lè bọ́ sórí afẹ́fẹ́ wá sọ fún yín ó pọ̀, ẹ lè understand mi, ṣùgbọ́n ó yí Ọlọ́run dẹ̀ yá wọn tó nílẹ̀. We are facing a lot tí ò lè tẹ́ understand. Ó máa ń dùn mí lọ́kàn ńgbà míì, ṣùgbọ́n tí n bá tún rò ó màá rí i wípé a lè blame yín. Ta ló wà ní Nàìjíríà tó fẹ́ fún wa ní 50,000 tó fẹ́ fún wa ní 100,000? Ẹ má ṣì mí gbọ́ mi ní kò sówó Nàìjíríà, ibi àwọn tó ní wọ́n mọra wọn páwọn ni. Wọ́n mọra wọn, but orí ọ̀fẹ́ Ọlọ́run àtẹ̀yìn tẹ́ wà ń dà. So mo sì sọ pé ẹ gbọ́dọ̀ jẹ́ kó sú yín. Inú túbú làwa wà, inú ìgbèkùn, ẹ̀yin lẹ lè tú wa lẹ̀. I will continue to say the truth. If you say the truth, you will die. If you don't say the truth, you will die. Why can't you say the truth and die and see God? So, fact àti reality tí mo fẹ́ kẹ́ mọ̀ nìyẹn. Ìgbèkùn làwa wà ń bí. Ẹ má jẹ́ kí ìṣe ẹnikẹ́ni, ìwà ẹnikẹ́ni bóyá ní Nàìjíríà a ti pass through frustration, a ti pass through depression, a ti pass through hell. To anẹ́sọ̀ jẹ́ pé ẹlòmíì ti lose insanity, ó ti lose ọpọlọ, kò understand, kò mọ tó yẹ kó ṣe mọ́ tàbí sí tí ò yẹ kó ṣe. Don't blame us. Ẹ̀yin wà lọ́hùn snow ń jábọ́lù yín lórí, nǹkan tó tutù ní snow. Ara ń gbóná níbí ni, ara ní ọmọ anybody ní láti inú dé ìta, ara ọmọ anybody gbóná ni. Wàá máa rìn bí eléyìí, òtútù á máa mú ẹ láti inú yẹn á tún máa gbóná, ìta gan wàá máa làágùn yọ̀bọ̀yọ̀bọ̀ ni. That is Nigeria for you. So don't blame anybody. I don't blame them. And I will never blame them. Ṣùgbọ́n kíní kan ni mo fẹ́ kẹ́ dìmú sí ọwọ́ òsì yín àtọwọ́ ọ̀tún, ọwọ́ méjèèjì ní kẹ́ fi mú dání wípé bọ́tà fẹ́ bọ́tà kọ̀, Yoruba Nation is a must. Mo sọ fún yín, mo ní mo fẹ́ fún yín láwọn pọ́ìntì kan. Tá a bá lè tẹ̀lé àwọn pọ́ìntì yẹn, ẹ rí i wípé Yoruba Nation yẹn dandan máa gbà á. Tí ò dẹ̀ ní pẹ́, máa ka pọ́ìntì wọ̀nyẹn fún yín sí ó tó bíi 5. Tí ẹ bá lè tẹ̀lé assurance wà pé Yorùbá Nation máa dúró ní ṣá, tí ò sí nǹkan tó máa yẹ. Ẹ jẹ́ kọ́kọ́ sọ àṣírí kan fún yín. Tẹ́ ẹ bá wo bí nǹkan ṣe rí lásìkò ẹ pín ètò yìí o, ẹ pín, mo mọ èyí tẹ́ ẹ ṣe ẹ mọ̀ náà. Ó máa kọ́ sọ́dọ̀ mi wípé ṣíára akọ, èyí tó jẹ́ pé ti ṣí ẹ lẹ́ẹ̀mẹ́rin 5 akọ jáde pé ti ṣí ẹ púpọ̀. Èyí tẹ́ ti ṣí ẹ báyìí, mò ń wò yín báyìí, mo mọ̀ yín. Mi ò fọ́ọ̀sì yín o, mo kàn ń sọ fún yín ni láti lè ràn wá lọ́wọ́. Ẹ fi ràn èmi náà lọ́wọ́ ni ẹ̀pìn. Mo ń tẹnu mọ́ gbogbo gbà, Facebook kò sí tán fún mi ní kankan. So ẹ má rò pé bóyá Facebook ní ń fún mi. Ọ̀pọ̀lọpọ̀ gan ló tún lo fídíò tiwa tá tún kàn kọ́pì ẹ̀, wọ́n á gbé lọ sínú platform wọn, wọ́n á tún fi powó nínú ọ̀dọ̀ tí wọ́n ń bẹ̀ ní YouTube wọn ní gbogbo ẹ̀. Àwa a lè bá wọn jà, ìdí ni pé in táwa sọ afẹ́ kan gbọ́, afẹ́ kó dé tí àwọn tó yẹ kó dé. Ẹ jẹ́ kí wá sọ àṣírí kan fún yín lórí tí mò ń sọ lọ́wọ́lọ́wọ́ yìí. Now, ṣé rí mo sọ̀rọ̀ pọ́ìntì 5. Pọ́ìntì 5 yẹn kí n tó sọ, mo fẹ́ fún yín ní àṣírí kékeré yìí wípé ṣé rí ọ̀nà tí Yorùbá fi papọ̀ lásìkò yìí, tá a fi ní the same voice lásìkò yìí, kò tí ì ṣẹlẹ̀ rí ní ìran Yorùbá. Ẹ bèrè, ẹ̀yin bàbá ńlá bàbá wa, mò ń bi yín ni mò ń challenge yín, ẹ sọ fún wa pé rọ́ lápá. Yorùbá ò tí ì fi ohùn ṣe ọ̀kankan ní one voice bí eléyìí rí, kò ì ṣẹlẹ̀. Ẹ mọ̀ pé mi gbóyìnbó, ṣùgbọ́n ẹ bá mi try can understand eléyìí. One voice, that means or kí n pè ní one goal, not one voice, one goal. Kí Yorùbá jọ ní èmù sí kankan pé nǹkan báyìí la fẹ́, kí wọ́n dẹ̀ jọ agree. Oníkálukú ń ṣe tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ni o, ṣùgbọ́n kankan ni gbogbo wọn jọ ń sáré ẹ̀. Ẹ rí wípé bí Yorùbá ṣe ní one goal lásìkò yìí, kò ṣẹlẹ̀ ní ìran Yorùbá rí, kò ṣẹlẹ̀ ní ìtàn rí.
currently tá a bá ní ká mú ení èjì ẹ̀ta àwọn ènìyàn tó jẹ́ ọmọ Yorùbá, àwọn ojúlówó ọmọ tó ti dìde nípa ọ̀rọ̀ Yorùbá pé dandan Yorùbá gbọ́dọ̀ lọ, tá a bá ní ká máa mú wọn ní 1 million 2 million á ti kàn ti more than 10 million Yorùbás tó dúró standard ní ilẹ̀ Yorùbá. mi ò sọ̀rọ̀ diaspora o, tá a bá ní ká máa mú àwọn tó wà ní diaspora mọ́, we have more than 20 millions. The only problem we are having is that ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń gba ọ̀rọ̀ Yorùbá yẹn, ọ̀pọ̀lọpọ̀ ò tí ì gbà tilẹ̀tilẹ̀, ó kàn ń wù wọ́n lọ́kàn wọn níbọ̀, wọn ò ṣiṣẹ́ tọ̀ lẹ́yìn bí àwa kan ṣe ń ṣiṣẹ́ tọ̀. Tó bá ṣe pé wọ́n ń ṣiṣẹ́ tọ̀ ni ó ṣeé ṣe ká tún ti sún kọjá ibi tá a wà yìí. Ẹ rí i pé ọ̀nà tí Yorùbá fi fìmọ̀ ṣọ̀kan lásìkò yìí, ọ̀nà tó ní agbára gidi ni. Mi ò rírú ẹ̀rí mi gbọ́ nínú ìtàn rí, mi ò kárí nínú history kankan wípé Yorùbá wá papọ̀, wọ́n dẹ̀ jọ sọ̀rọ̀ wípé nǹkan báyìí làwọn jọ ń wá. Ìdí history oníkálukú ń wá lọ́tọ̀ọ̀tọ̀, láyé ọ̀tọ̀ọ̀tọ̀, lọ́nà ọ̀tọ̀ọ̀tọ̀, ní platform ọ̀tọ̀ọ̀tọ̀, ṣùgbọ́n gbogbo wọn jọ jẹ́ kí gbogbo àgbáyé mọ̀ pé this is what we want. It has never happened. That is to tell you wípé tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ lórí Yoruba Nation, Ọlọ́run mọ̀ sí, àṣẹ Ọlọ́run ni. Tí Ọlọ́run ò bá lọ́wọ́ sí, a lè ever come together láti sọ pé Yoruba Nation la fẹ́. Mi ò ní waste time mi. Let me go straight to the point tí mo sọ fún yín pé tí a bá lè múlò. Ìdánilójú wà ìpè ní kíákíá ní common kébé Yoruba Nation ẹ máa tẹ̀ wá lọ́wọ́. Mo lọ sọ́dọ̀ bàbá mi kan nígbà kan. Ó ní Ọmọlúkà, mo ní bàbá mi. Ó ní èèyàn péréte ló ń ṣèlú. Ó ní gbogbo ìjà tá à ń sọ yìí, ó ní tá a bá rí 10 to 15% ọmọ Yorùbá tó dẹ̀ dúró lórí ẹsẹ̀ wọn nínú òtítọ́ àti òdodo, ó ní Yorùbá Nation la máa gbà kíákíá. Nílọ́lọ́ yìí ní bá ṣe ń sọ̀rọ̀ yìí, bíra eléré rọ́sọ̀tún rọ́sọ̀sì, ǹjẹ́ a ti ní tó 10%, débi tá a ti fẹ́ ní 15% àwọn ọmọ Yorùbá tó fi tọkàntọkàn tinútinú taratara tó fi ń sọ̀rọ̀ Yorùbá Nation pé dandan a gbọ́dọ̀ ṣe. Ẹ jẹ́ ká bíra wa. Ká bíra wa léèrè, ṣé òun fi tinútinú ṣe àbẹ́nu lásán ló fi ń ṣe, àbówó lu ìwọ wá síbẹ̀ tó fẹ́ pa bó ṣe fẹ́ powó, owó tó jẹ́ pé tó bá kú lọ́la ó ti parí nìyẹn, orí olórí jogún ẹ̀ nìyẹn. Bó kó kúnú lé orí olórí lánàá kọ́nà wá tún fẹ́ mú ẹ, kò wá ní jẹ́ káwọn ọmọ ẹ mọ ẹni tì nípa bó ṣe ní tó, orí olórí láwá jogún ẹ̀ kí wá làlá mọ̀ rí ẹ. So ṣe rí ìpinnu ní kí wọ́n fúnra ẹ̀. Okay, let me just go straight to the point because in tí mo mention yẹn is part of the 5 points tí mo sọ fún yín. Number 1, nǹkan márùn tí mo sọ fún yín, àkọ́kọ́ nínú ẹ̀ ó ní understanding. Ní èdè Yorùbá ń pè ní òye tàbí ìmọ̀. Òye tàbí ìmọ̀, understanding. Òye gbọ́dọ̀ yé yín dáadáa tó bá mọ̀ pé lótìtọ́ àti òdodo. Kí lóye tó gbọ́dọ̀ yí ẹ? O gbọ́dọ̀ jẹ́ kí ohun tó ń pè ní Yorùbá ó gbọ́dọ̀ yí ẹ yékéyéké. O gbọ́dọ̀ mọ ìdí tó fi jẹ́ Yorùbá. O gbọ́dọ̀ mọ ìdí tí Yorùbá fi gbọ́dọ̀ jẹ́ orílẹ̀-èdè. You must understand the reason for Yorùbá self-determination. Tó bá kọ̀ tó jẹ́ kí òye ìdí tí Yorùbá fi gbọ́dọ̀ dá dúró kó yí ẹ, ó máa difficult fún ẹ àti fi tọkàntọkàn ṣe iṣẹ́ fún Yorùbá Nation. Ẹ máa note ẹ sílẹ̀. Ẹ̀yin tẹ́ bá kọ comment ẹ máa bá mi kọ. Mo ti sọ number 1 fún yín, understanding. Ó kẹ́ pè ní Yorùbá, kẹ́ pè ní òye. That is the number 1. Ẹ máa kọ jáde nínú comment. Tó bá mọ̀ nǹkan àkọ́kọ́ tó gbọ́dọ̀ ní gẹ́gẹ́ bí ọmọ Yorùbá, o gbọ́dọ̀ ní òye. Kí tiẹ̀ ní Yorùbá Nation gan? Kí ni ìdí tó fi gbọ́dọ̀ dúró gan? Kí ni tí Yorùbá Nation jẹ́ gan? Kí ni ìdí tí Yorùbá Nation fi gbọ́dọ̀ dá dúró gan? Òye yẹn o gbọ́dọ̀ ní dandan ní. Tó o bá ní, o lè fi tọkàntọkàn ṣiṣẹ́ fún Yorùbá àfi tó bá ń fẹ́ inú lásán ṣe. Òye, understanding.
Ọlọ́run dẹ̀ fi òye kẹ́ ìran Yorùbá. Bàbá mi tí mò ń sọ̀rọ̀ ẹlẹ́kọ̀ọ́ yẹn náà ó tún pòwe kan fún mi. Ó ní Ọmọlúkà mo ní bàbá. Ó ní Yorùbá ló ní gbogbo ohun tó ń pè ní ọgbọ́n ìmọ̀ àtòye. Ó ní Yorùbá ló ní. Ó wá pa òwe kan wá fi tì lẹ́yìn. Ó ní Yorùbá sọ wípé alára ló lọ́gbọ́n, ajérò ló ní ìmọ̀, ọ̀rọ̀gún léèlá ló lòye. Alára ó wá wò sùsùn. Ó ní ibo ni alára wà. Ó ní Oǹdó, Èkìtì àwọn ni alára. Èkìtì, Oǹdó ni ajérò tó ní ìmọ̀. Alára ló ní ọgbọ́n. That is àwọn bóyá Èkó àbí Ògùn. Ó ṣàpín wọn ní méjì méjì bẹ́yẹn. Ọ̀ràngún léìlá ló lòye. Àwọn ọ̀ràngún àwọn ni Èkìtì, Ọ̀ṣun, Ọ̀yọ́. Àwọn ni tẹ́ bá dẹ̀ wò ẹ rí pé àwọn state tá a sọ wọ̀nyí inú ẹ̀ làwọn ìlú tí mo dárúkọ yẹn wà. Alára ló lọ́gbọ́n, ajérò ló nímọ̀, ọ̀ràngún léèlá ló lòye. Yorùbá ló ní ọgbọ́n, Yorùbá ló ní ìmọ̀, Yorùbá ló ní òye. Tó o bá fẹ́ ṣiṣẹ́ Yorùbá Nation, o gbọ́dọ̀ kọ́kọ́ understand ìdí tí Yorùbá fi gbọ́dọ̀ jẹ́ orílẹ̀-èdè. Tó o bá mọ̀ tó understand yẹ, padà lọ kó lọ béèrè, kó lọ ṣe ètò òyìnbó pè ní research and study nípa ìdí. Èmi ṣe research mi mo dẹ̀ study dáadáa, ó dẹ̀ yé mi yékéyéké ìdí tí Yorùbá fi gbọ́dọ̀ dá dúró. Mi kàn déédéé fi ẹ̀mí mi lélẹ̀ pé no, ìyẹn tó bá fẹ́ gbà lá máa fún. Mo ti rò ó jinlẹ̀ láàárọ̀, lọ́sàn-án, lówùúrọ̀, lálẹ́, anytime mo ti rò. Mo dẹ̀ rí wípé mo understand ìdí tí Yorùbá fi gbọ́dọ̀ jẹ́ orílẹ̀-èdè. Ẹ pin, ẹ máa like, ẹ máa love ẹ. Kọ́ máa tún flash wa bíi tàná, ẹ flag rẹ̀ bíi tàná ni o. Write it in the comment. I want to see it. Understanding, that is the first point. Òye, o gbọ́dọ̀ ní òye ohun tó ń ṣe. Number 2, nǹkan tó gbọ́dọ̀ ní kí ọ̀rọ̀ Yorùbá Nation kó lè yáwọ́ kó lè fast. Òyìnbó ń pè ní determination. Kí ni kí n pè o? Determination, ìpinnu. Lẹ́yìn tí òye yẹn bá yí ẹ dáadáa tó ti understand the reason for Yorùbá to be self-determined, to be an independent nation, tó ti yí ẹ dáadáa tó ti ní understanding yẹn, the next step tó gbọ́dọ̀ take is determination. O gbọ́dọ̀ pinnu ìpè okay, nísìnyí tó ti yé mi, mo pinnu lọ́kàn mi láti fi nǹkan tí mo bá ní láti fi ja ìjà Yorùbá Nation yìí. Ìwọ ló wá mọ̀ tó ní èmi báyìí mi ò lówó, mo lẹ́nu mò ń lò, mo lẹ́sẹ̀ mo fi rìn. Àwọn kan lówó wọ́n ń gbé lẹ̀. Ààrẹ ni tápọ̀ Ọmọlúkà lọ́mọlúkà gbà. Ó ń fún mi, èmi dẹ̀ mú mo fi ṣiṣẹ́ ṣe mo fi rìn. Ẹlòmíì ní agbára, ẹlòmíì ní oògùn, ẹlòmíì lóye láti fi ṣe lecture fáwọn èèyàn lọ́tún àti lósì. Lóríṣiríṣi wàá wá ṣe ìpinnu ìpè tí mo bá níṣẹ́ mo fẹ́ fi ṣiṣẹ́ yìí. Èmi ti ṣe ìpinnu. Òye yé mi, mo understand, mo dẹ̀ make a determination yẹn. Ìpè o, that determination that I will do everything in my capacity to make sure that Yoruba Nation emerge. Mo ti sọ, ìwọ fúnra rẹ o tún ti mọ second one. Tó o bá ti ní òye, wàá wá ní ìpinnu, wàá wá ṣe ìpinnu. Wàá wá ṣe ìpinnu ìpè o, ntí mo bá ní, ìbá ṣe agbára ni, ìbá ṣe ẹnu, ìbá ṣe ìrìn ẹsẹ̀, ìbá ṣe òye, ìbá ṣe báírò, ìbá anything you have in your capacity that you're going to use it to actualize Yoruba Nation. That is number 2. Number 1, understanding. Number 2, determination. Next, I want to say kẹta ẹ̀. Èyí tó ṣe ìkẹta tó gbọ́dọ̀ ní, òyìnbó ń pè ní tolerance, ìpamọ́ra. Oh, understand. Ìdán pè ní ìjà òmìnira, please share it. If you don't know what is meant by freedom fighter,
mọ tẹ́ gbà. Ìjà òmìnira ọmọ ẹ lè kú, ìyàwó ẹ lè kú, ìwọ fúnra ẹsẹ̀ ẹ lè sọnù tó o bá kú. You will face a lot of tribulation, a lot of challenges, a lot of trials, obstacles ni wàá kojú lọ́nà tó o bá mọ̀ tó bá lọ fẹ́ ja ìjà òmìnira. Ó mú ṣe sọ fún ẹ pé o gbọ́dọ̀ pinnu pé wàá pinnu, but lẹ́yìn tó bá ṣe ìpinnu wàá wá lọ mú kinní kan wàá gbé wọ̀ bí ẹ̀wù. Tolerance lòyìnbó ń pè ìpamọ́ra. Àìnípamọ́ra nínú ìrìn àjò yìí, mo rí bí ọ̀pọ̀lọpọ̀ àwa tá à ń pariwo Yorùbá Nation láti ìgbé ẹ̀wù ìpamọ́ra wọ̀. We don't have tolerance for each other. And reason tẹ́ ṣe rí pé láàárín àwa tá à ń pariwo pa fẹ́ Yorùbá Nation, ìjà lé ní ìjà lọ́la, ẹ pín kínní ìkílódé, mi ò rí kẹ́ pín mọ́. Ìjà lé ní ìjà lọ́la, ẹ máa rí tí gúrùpù yà máa bá gúrùpù ìjà, gúrùpù eléyà máa bá gúrùpù eléyà ìjà, eléyà máa bá eléyà ìjà. Bẹ́ẹ̀ kankan ni gbogbo yín dẹ̀jọ́ ń lé. Ìpamọ́ra yẹn ẹ gbé ẹ̀wù yẹn wọ̀, whereas is part of the tools tẹ́ ẹ gbọ́dọ̀ lò láti lè make sure pé ẹ actualize Yorùbá Nation. Without tolerance, you are going nowhere. Eléyìí yàgbẹ́ sí ẹ, o fèsì ẹ, o gbá ní blow. Look, o wà nínú igbó. Nínú igbó kìjikìji. O rìn lọ, o dẹ̀ ní ibi tó ń lọ, o ń wò sùsù níwájú. Igbó yẹn wá kún, o wá rìn lọ, ewé wá gbọ̀n sí ẹ lórí, lápá ibi, o wá yẹrí, o ṣe bí eléyìí, o ń gbọ̀n ewé yẹn kúrò nínú igbó òun. Ibi tó ti gbórí sápá ibi, ìmí àtúngbọ̀n síbẹ̀. Wà tún gbé yẹn kúrò, wà tún gbọ̀n. Ibi tó ti ń ṣe bẹ́ẹ̀, ilẹ̀ aṣú, ọdún kìíní á lọ, ọdún kejì á lọ, ọdún kẹta á lọ. Tó o bá lọ fẹ́ máa gbọ́n gbogbo ewé tó gbọ̀n sí ẹ lára, my brother, my sister, my mother, my daddy, ẹ ní kúrò lójú kan for good 20-30 years. Ẹ máa pariwo lójú kan ni. Reality ni mo sọ fún yín. Research lèmi ṣe. This is a matter of common sense. Into yẹ kí gbogbo wa mọ̀ ni. Ṣùgbọ́n in case ipe Ọlọ́run kò pín fóníkálukú dọ́gba, òun lè mi ṣe yán fún yín. Yorùbá ní ọgbọ́n ọlọ́gbọ́n ni òun jẹ́ ká pàgbà ní wèrè. Èmi a máa jáde àtọmọ kékeré àti àgbàlagbà. Lèmi máa lọ ń gbọ́ ọ̀rọ̀ lẹ́nu wọn. Màá mú nínú ìtàn sọ. Eléyìí tó bá ṣe gidi màá mú lò. Òun lè mi ṣe wá sọ̀rọ̀ fún yín lénìí. Kẹ́ lè mọ̀ tẹ́ gbà. Tolerance. Tẹ́ ẹ bá ní ìpamọ́ra ẹ̀ níbí lọ, tó bá ní òye, kí ni kan dẹ̀ dá mi lójú pé tó bá ní òye to understand the number one tí mo explain, tó ti wá ní number two, tó bá kọ̀ tó ní number three, gbogbo eléyìí tó níyẹn ó wà waste or useless. That is for you. Mo sọ eléyìí kí gbogbo ẹ̀yin tí a jọ ń ṣiṣẹ́ ọ̀rọ̀ Yorùbá Nation yìí kó lè kẹ́ lè mọ̀ tí mò ń sọ, kó lè yé yín. Ẹ jọ̀ọ́ ẹ pín program mi. Ẹ jọ̀ọ́ ẹ bá mi pín. Ẹ pín. Mo ti fún yín ní mẹ́ta, ó kù méjì. Ṣé adélé tó ṣe ìkẹrin ẹ̀? Ìkẹrin ẹ̀. Òyìnbó ń pè ní boldness. Ìgboyà. Ìgboyà. Àwọn kan máa ń pòwe wọ́n ní àyà ní jogun. Ojo kò lè rí bí dúró sí níwájú Ọlọ́run. Bẹ́ẹ̀ ṣe ń wò mí ò ń ṣojo o. Mo lè bẹ̀rù, mo lè lẹ́rù, ṣùgbọ́n mi ò kì í ṣe ojo. Akíkanjú ni mí, onígboyà ni mí. Mo gbójú mo gbóyà, ògùn ni mi ò ní. Àfọ̀ṣẹ ni mi ò ní. Ṣùgbọ́n mo gbójú mo sì gbóyà. Tó bá ti ní òye in tí Yorùbá Nation jẹ́, tó ti yí ẹ dáadáa, tó ti wá ṣe ìpinnu, lẹ́yìn tó ṣe ìpinnu tó wá gbé ẹ̀wù ìpamọ́ra wọ̀ pé kò sí tẹ́nikẹ́ni fẹ́ ṣe síbi, màá máa kájú kúrò kí n ṣáà lè fi achieve tí Yorùbá Nation jẹ́ yìí. Wàá wá ní kinní kan tí wàá wá gbé wọ̀ lódindi. Boldness, ìgboyà. Tó bá lọ bẹ́ jìjà òmìnira ò ní ìgboyà. Ìgboyà tí àwọn kẹ́ńsàrò wíwá tí wọ́n ní láyé ìgbà yẹn, lóòótọ́ ń rán wọn sọ́run. Ṣùgbọ́n ìgboyà yẹn ó ń sọ nípa wọn di ọ̀la. Ṣé wọ́n lè gbàgbé kẹ́ńsàrò wíwá? Kò ní nǹkan tí mo gbọ́ nípa ẹ̀ tí mo fi lè dárúkọ ẹ̀ jáde léni. Orúkọ yẹn ò lè parẹ́.
ìgboyà tí Nelson Mandela ní tó fi lè kọjú àwọn òyìnbó amúnisìn tó fi dẹni tó lo inú ọgbà ẹ̀wọ̀n fún 27 years ìgboyà yẹn mú kó padà wá ó dẹ̀ jọ ó borí victory at last. tó bá ló fẹ́ jìjà òmìnira tó ò nígboyà ó débi tán ti dàbọn mọ́lẹ̀ pàrà ó ti sáwọ́ gbó ó fò lọ tàbí ó pàdé ẹni tó yẹ kó kojú kó sọ̀rọ̀ fún ó lè dúró ó lè sọ̀rọ̀ ó tanra ẹ̀jẹ̀ ò tí ì ṣe tán. ọmọ lúkàtẹ́ yìí ń wojú ẹ̀ yìí mi ò wojú ṣe bá ìbọn kan péré ni tá bá dẹ̀ yín mẹ́ta ọkàn waste ẹ̀ ni tó bá ti yín ẹyọ kan tó bá máa pa yẹn ni á sùn á dẹ̀ kú tó bá yín méjì mẹ́ta mẹ́rin ó waste wọn yẹn ni reality ni mo sọ fún ẹ. tó o bá nígboyà kó o lè kojú alára kó o lè kojú ọ̀ràngún kó o lè kojú ajérò ó tí ì níbi lọ. Yorùbá láyà níní ó ju oògùn lọ. Who are you tí mi ò ní lè sọ̀rọ̀ níwájú ẹ̀? I will talk. ṣùgbọ́n wọ́n kọ́ àwa àdẹ̀gbẹ́kọ̀ọ́ atúwàtúnra wa kọ́. tí n bá pàdé ẹ bóyá o jẹ́ former president o jẹ́ president rí tí n bá pàdé ẹ máa fún ẹ ní ọ̀wọ̀. Bíbélì gan support ẹ Kùránì support ẹ ìṣẹ̀ṣe gan support ẹ yìí pé ká fi ọ̀wọ̀ fún ẹni tí ọ̀wọ̀ bá tọ́ sí. ìyẹn ò sọ wípé kí n pàdé ẹ kí n má lè bold láti sọ̀rọ̀ fún ẹ. I will tell you the reality. tá a bá ṣe sú ẹ à ń bu ọ̀wọ̀ fún yín ni. à ń bu ọ̀wọ̀ fún yín ni tá a bá rọra ń solo. We will talk and nothing will happen. tó o bá ní òye tó pinnu tó dẹ̀ ní tolerance tó bá nígboyà ó tanra ẹ̀ jẹ ni ó tanra ẹ̀ jẹ ni ó gbọ́dọ̀ ní boldness sorry for the English you must be bold ó gbọ́dọ̀ ní ìgboyà láti lè rìnrìn àjò yẹn. Onígbàgbọ́ ni mígbà tó dójú ọ̀rọ̀ Yorùbá mo rìn dé ibi kan ẹ̀rù gan bá èmi fúnra mi pé ọmọ lúkà ní tó rìn mà lágbára. ṣùgbọ́n máìdì mi sọ fún mi pé tó bá ti jẹ́ wípé lórí òtítọ́ lórí òmìnira ìran Yorùbá ló fi rìnrìn tó fẹ́ rìn ohun búburú kan kì yóò ṣubú lù ọ́ àrùn kárùn kì yóò kọjú sí ẹ. mo dẹ̀ fi pinnu yẹn àti ìgboyà yẹn mo fi rìn mo dẹ̀ sì rìn tí mi ò dẹ̀ ní stop. I won't stop. mo ti fún yín ní mélòó mo ti fún yín ní 4 nínú 5 tí mo sọ. tó o bá ní ẹyọ kan sọ́kàn pé 5 ni mo pè fún yín máa fún yín ní 5 ẹ máa kọ́ o. tẹ́ ẹ bá ní 4 nínú 5 yẹn tẹ́ ẹ ní ẹyọ kan gbogbo eléyìí tó kù useless fún yín ẹ ní kankan. màá dẹ̀ sọ àwọn ìdí ẹ̀ fún yín. ṣé ẹ wá ní number 5 nínú tí mo kà sílẹ̀ fún yín number 5 nínú ẹ̀ òun ni love or bóyá kí n pè ní love or caring. Let me put it that way. Caring or love. Ìfẹ́. Tó o bá nífẹ̀ẹ́ ọmọlàkejì ẹ ṣe rí ìkùnsínú ẹ̀tanú tó wà láàrin àwa Yorùbá gan ó tó nǹkan tó ń fa ìfàsẹ́yìn bá Yorùbá Nation. Ẹ gbọ́dọ̀ kọ́kọ́ gbé yẹn kúrò sí ẹ̀gbẹ́ kan. Ọjọ́ tí mo ti pinnu pé Yorùbá Nation yá ọjọ́ yẹn mo ti bẹ̀rẹ̀ sí ní wo ọmọ Ẹ̀gbá gẹ́gẹ́ bí iye kan mi gẹ́gẹ́ bí ara mi gẹ́gẹ́ bí ẹ̀jẹ̀ mi. Ọjọ́ yẹn mo ti ń wo àwọn Àwórì gẹ́gẹ́ bí ẹ̀jẹ̀ mi. Ọjọ́ yẹn mo ti ń wo àwọn Ìgbómìnà tí mo ti ń wo Ọ̀yọ́ tí mo ti ń wo Ìkálẹ̀ Ìlàjẹ Ọ̀ṣun Òṣogbo gbogbo wọn Èkìtì gẹ́gẹ́ bí ẹ̀jẹ̀ mi. That is number 5. Ìfẹ́. Tẹ́ ẹ bá mú ẹ̀tanú ìkùnsínú kúrò. Ẹnìkan sọ̀rọ̀ kan lọ́dọ̀ mi ó ní Ogun State ó láwọn ló ń dá wàhálà sílẹ̀ nílẹ̀ Yorùbá ó láwọn iná náà jẹ gbogbo position rí àwọn náà jẹ vice president rí àwọn náà jẹ president rí àwọn náà jẹ minister rí àwọn náà jẹ tọ̀hún rí àwọn náà ṣe gbogbo ẹ̀ rí ó ní tá a bá gba Yorùbá wọ́n á tún bẹ̀rẹ̀ sí ní fẹ́ rúùlù wọ́n á máa fẹ́ darí wa wọ́n á máa fẹ́ ṣe mo ní lọ jòkó sentiment nìyẹn ẹ̀tanú nìyẹn ẹ gbàgbé we are talking of a new nation tó jẹ́ pé a máa jókòó tájọ máa build ẹ̀ ní tájọ máa sọ ní tá a fẹ́ tá a máa fi ìpìlẹ̀ ẹ̀ sọlẹ̀ lórí òtítọ́ àti òdodo tí òun ṣe lórí irọ́ tí wọ́n fi Nàìjíríà lé a gbé kalẹ̀ lórí òdodo
òtítọ́ àti òdodo ni tí gbogbo àwọn tó bá jọ sọ tí wọ́n á jọ gbà fúnra wọn tí wọ́n á jọ gbọ́ra wọn yé. Kò ní sí pé Ọ̀yọ́ ó fẹ́ ráìdì Ẹ̀gbá, kò ní sí pé Ẹ̀gbá ó fẹ́ ráìdì Àkókó, kò ní sí pé Àkókó ó fẹ́ ráìdì Ìgbómìnà, kò ní sí pé Ìgbómìnà ó fẹ́ ráìdì Èkìtì. Rárá àti rárá, gbogbo wọn pátá tó wà nílẹ̀ Yorùbá tó jọ ọmọ Yorùbá yìí, gbogbo ọ̀nà jọ máa dìbò papọ̀ tó jọ máa sọ àsọyé tí orílẹ̀-èdè náà fi máa dúró. Number 5 ni mo sọ fún yín. Ẹ mú gbogbo ìkùnsínú yẹn kúrò. Àwọn Ẹ̀gbá ni ò dáa, Ọ̀yọ́ ló bà gbogbo ẹ̀ jẹ́, Èkó ti bàjẹ́ jù, Èkìtì lágídí gan, Oǹdó bá a gbọ́dọ̀ gbàgbé ẹ̀ kó ẹ dúró lórí ìfẹ́ kẹ́ ẹ rí gbogbo àwọn tó bá ti ń sọ Yorùbá pátápátá pé àwọn eléyìí ẹ̀jẹ̀ mi ni. Ẹ̀jẹ̀ mi ni. Tẹ́ ẹ bá ti lè dúró lórí ẹ̀ tẹ́ ẹ ṣe bẹ́ẹ̀ àti kógojá. Àti kógojá. Tẹ́ ẹ bá ti lè ṣe gbogbo nǹkan márùn-ún tí mo sọ fún yín. Wàláì tàláì sọmọ́ bí láì wá sí ìlà wà. Aluko James, tó bá tiẹ̀ wá ṣe gan táwa gan bá wá ń gbé ìgbésẹ̀. Do you think I will come online and be telling you? How do you expect me to take video? Kí n wá sọ fún yín pé àrà tá à ń dánú gbórè. You don't expect me to do such. Tí wọ́n bá ń terrorize wọn ní mẹ́lẹ́ngẹ́, ṣé Ọmọlúkà ní governor ni, àbí Ọmọlúkà ní chief security officer, àbí mo jẹ́ army general. So please, bó ṣe ń kàn wọ́n ló ń kàn mí. Ẹ lè mọ̀, mo sọ fún mi lákàá mo yẹ ìgbésẹ̀ tá à ń gbé lábẹ́, ṣùgbọ́n tó dàbẹ́ ni pé oògùn tá à ń la ìyẹ́ ò jẹ́ kán mọ̀. So I don't want to talk about that. Ohun gbogbo ní ìgbà tí àkókò wà fún. Let them keep on doing it. Ìgbà díẹ̀ ló kù. Ọ̀gá mi kan nígbà yẹn sọ̀rọ̀sọ̀rọ̀ àgbà sọ̀rọ̀sọ̀rọ̀ ni. Ó ní ẹni egún lé kò máa rọjú bí ti rárá ayé bẹ́ẹ̀ náà ní rárá ọ̀run. It is the fact. It is true. Ká máa tẹ̀síwájú bó ṣe rárá ayé ló rárá ọ̀run. Ìgbà náà ń bọ̀ tá a tún kàn wọ́n. Ṣé báwọn lágbára wà lọ́wọ́ wọn tó ń terrorize wa tó ń pa gbogbo ìtú tó ń pa? Àwọn lè pààyàn kan gbé sórí afẹ́fẹ́. Àwa ò mọ̀ yàn pa. Mi ò gbébọn dání rí. Kódà mi ò mọ ibi tó ń kọjú ẹ̀ sí. So ẹ fi ibẹ̀ yẹn ẹ fi ilẹ̀. Ìgbẹ́ ni ẹ fi ilẹ̀ fáńgbépò. Ìgbẹ́ ni ẹ fi ìgbẹ́ lẹ̀ fáńgbépò ẹ fi ilẹ̀ ní bá mọ bẹ́ẹ̀. So let's just leave that. Márùn-ún ló need ta lè fi kógojá nu gbogbo. Mo sọ lẹ́ẹ̀kan mo ní currently tá bá ní ká máa mú wa ní ẹni èjì ẹ̀ta ẹ̀rin àáka 10 million Yorùbás. 10 million Yorùbás tó jẹ́ pé wọ́n ti dúró tó dẹ̀ ń ṣe ọ̀rọ̀ Yorùbá Nation yìí lójú méjèèjì. Mi wá mọ̀ o ṣe mọ̀ pé ara la mọ̀ àmọ́nú kò sẹ́ni tí mo mọ̀nú ẹ̀. Bọ̀tá bá ní àwọn tó ń pariwo Yorùbá Nation nìkan lọ́wọ́lọ́wọ́ yìí wọ́n ju 10 million lọ. Wọ́n ju 10 million lọ. So therefore, tí gbogbo yín yẹn tẹ́ bá ní kinní kan, gbogbo group pátápátá tẹ́ ní márùn-ún tí mo sọ yìí, honestly speaking, Yorùbá Nation wa independent yẹn is not far from us. Òun ni ilẹ̀gbẹ́ wa yìí. Understanding 1. Kí ni mo pè kejì? Kí ni fún mi lórí? Tolerance 2. Tẹ́ bá ti mú tolerance yẹn, ẹ wá mú kẹta determination. Determination, boldness and love. Tẹ́ bá ti lè gbìyànjú tẹ́ mú gbogbo nǹkan márùn-ún yẹn, ó ti parí. Márùn-ún tí mo wá fún yín àkàìmọye nǹkan tó sodo sínú ẹ̀ tó sodo sínú ẹ̀ tó wọnú ẹ̀ tó yẹ pé tá bá ní ká máa túlé ní ilé aṣú ilé amọ́. Mo dúpẹ́ mo appreciate gbogbo ẹ̀yin tẹ́ ń wo fídíò mi ní YouTube dáadáa. Ẹ̀yin yẹn gan lẹ ràn mí lọ́wọ́ torí kò sí tí Facebook ń kó fáwa. Àti ẹ dúpẹ́ pé YouTube sì ń sọ pé ká gba tọ́rọ́ kọ́bọ̀. So ẹ pinnu
nǹkan márùn-ún yẹn lọ́kàn yín tẹ́ bá ti lè determine tẹ́ ni ẹ gbàgbé Yorùbá Nation máa tó wa lọ́wọ́ ní kíákíá ni. Ẹ gbàgbé ẹni tí ń ṣe nǹkan wọ́n wá ń wò pé torí pé ó ti ń ṣe yẹn inú fẹ́ máa bí ẹ ó gbọ́dọ̀ bínú kí ló dé tó fẹ́ fi máa bínú ó gbọ́dọ̀ wá forget about ìbínú wá focus wá mọ bí tó ń lọ. Òyìnbó pé kí ni kò ní vision àbí mission àfojúsùn. Ó mo máa ń sọ fún yín gbogbo ìgbà ẹ̀ mọ̀ pé àwọn Fúlàní dẹ̀ wọ́n yẹn they have a vision they have a mission. Wọ́n ní and they will do anything to achieve that vision of theirs. Wọ́n á ṣe ní ṣá láti make sure wọ́n achieve it. They achieve Kwara State now, Ogun, Ìlọrin precisely. Wọ́n ní mission láti gba Ìlọrin wọ́n dẹ̀ gbà á. Mission ti wa àbí mission wa ni pé a fẹ́ gba Yorùbá Nation yìí tẹ́ ẹ bá dúró lórí ẹ̀ máa gbà á. Ìtọ́jú lè mú kó yáwọ́ fún yín ni mo ti fún yín yẹn. Nǹkan márùn-ún yẹn ẹ lọ gbé wọ̀ bí ẹ̀wù. Pàápàá jùlọ àwọn agitators. When I'm talking of agitators, there are many people that are interested in Yoruba, but only few were currently an agitator. Ẹ má rò pé àwọn tó wá sọ̀rọ̀ nìkan náà ń pè ní agitator rárá o. Ọ̀tọ̀ ni tó bá sọ pé agitator it comprises of many people. Ṣé Olú dádì mi Dr. Aliu ṣé òun ní kì í ṣe agitator? Ṣé Akínọlá Jọjọ kì í ṣe agitator? Bàbá Akíntóyè tó ń jẹ́ leader fún gbogbo àwọn ṣe agitator. Tajudeen Adigun ní London kì í ṣe agitator. Màmá mi Ayọ̀ Brown wọn kì í ṣe agitator. Àbọ̀ wá sórí afẹ́fẹ́ wá sọ̀rọ̀. Màmá mi Oníkòyí, màmá mi MKO Abíọ́lá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣé wọn ṣe agitators ni? They are all agitators. The only difference ni pé àwọn ò ṣe sọ̀rọ̀. They are not into media, but they are fighting for Yoruba Nation. Ìdí tí mo fi kó gbogbo yín pọ̀ nìyẹn. Àtẹni tí ò sọ̀rọ̀, àtẹni tó ń sọ̀rọ̀, gbogbo yín pátá ni an agitate fún Yoruba Nation. Ẹ̀yin ni kẹ́ lọ wá nǹkan márùn-ún tí mo kà sílẹ̀ lọ gbé dání kẹ́ gbé wọ̀ bí ẹ̀wù. Tẹ́ ẹ bá ti lè gbé wọ̀ bí ẹ̀wù ó ti tán ibi tá à ń lọ yẹn là ń lọ. But máa wá advice yín kí n tó fi ojú òpó yẹn kí n tó ṣí sílẹ̀ fẹ́ tó bá fẹ́ pè kó pè. Kò lè ṣe kí nǹkan ìbínú máa wáyé. Wàá máa ṣe iṣẹ́ ẹ lọ ẹlòmíì àmọ̀ọ́mọ̀ wàá fi ike ìbínú kẹ́ ẹ́. Á sọ̀rọ̀ ìbínú sí ẹ. Á fẹ́ mú ẹ ṣẹ̀. But tó bá bínú Bíbélì ti sọ ní bínú má ṣe ṣẹ̀. Bínú yẹn níwọ̀nba tún ro àròkàn ẹ rò sẹ́yìn kò rò síwájú. Ní tí mo mú dání mi ò gbọ́dọ̀ jábọ́. Níwọ̀n ìgbà tó bá ti ń rò pé Yorùbá Nation tóbi ju ohunkóhun lọ yàtọ̀ sí Ọlọ́run ọba o. Lẹ́yìn Ọlọ́run tó sọ pé Yorùbá Nation àbà kò sí tẹ́nìkan lè ṣe sí ẹ̀ wá pamọ́ra ni àkàìmọye tójú tí wá ń rí ẹlòmíì ìkálókù kan kìbọ̀ wá lójú. So irú accusation wo làwa ò encounter but kò kàn wá àwa ẹ wo Koiki gbogbo bẹ́ẹ̀ ṣe pariwo ó gbowó ó gbàgbá ọmọ ọlọ́mọ ń ṣiṣẹ́ tiẹ̀ lọ because ó ní àfojúsùn ó wà focused ó mọ ibi tó ń lọ ó dẹ̀ ń ṣiṣẹ́ yẹn lọ. Kò sí irú condemnation tẹ́ lè gbé ta ọ̀dọ̀ tèmi kò sí irú accusation náà màá máa báṣẹ́ tèmi lọ ní mi ò ní dúró. Ẹlòmíì lè jáde kó sojú ẹ business ló ń ṣe Ọmọlúkà ṣé ò kí ń gbowó ní òòṣe bá ní òṣàwó ní inú lè bọ́ Ọmọlúkà ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ìyẹn ò ní dá mi dúró. I will continue. Mo ń tẹ̀síwájú. Nothing will stop me. Ẹ jẹ́ fún yín lọ́yìn kẹ́pẹ́ 070 ẹ bẹ̀rẹ̀ sí ní pè bẹ́ẹ̀ yẹn nọ́mbà yẹn ti wà available 070 4609 2484 again 070 èmi náà fẹ́ sọ̀rọ̀ bí àwọn ọmọ òyìnbó bẹ́ẹ̀ òyìnbó èdè òyìnbó dẹ̀ kì í ṣe èdè mi. 070-4609-2484 WhatsApp only. WhatsApp nìkan ní kẹ́ ti pè nọ́mbà yẹn ti wà abẹ́lẹ́ á nẹ́tíwọ̀kì yẹn ó dà epo wá díẹ̀ lẹ́ni ó ti ń dé díẹ̀ ó ti ń dé díẹ̀ ó yá ẹ máa pè
Okay? Thank you very much, my brother. I'm still working on it. Àwa mọ iṣẹ́ ń lọ lórí ntẹ́ ẹ̀kọ́ tẹ́ sẹ́ndì sí wa. Ó yá ẹ pè wá tí ò bá dẹ̀ ti sí kọ́ a máa round it up so that a tún lè tẹ̀síwájú lọ́la. Ọ̀la kùtùgbù máa pu. Èyí tí mò ń mú bọ̀ lọ́la ó máa nẹ́gẹ́dẹ́. Ó máa nẹ́gẹ́dẹ́. Ẹ mọ̀ bá pèdè má pè tàná tà wá. Níta bá sọ lánàá a lè má àti ẹ̀ ní sọ lé ní tọ́pìkì kúnlẹ̀ rẹ́kẹrẹ́kẹ́ akọ́kúnlẹ̀ ni tó yẹ pa máa kí mi ìdẹ̀ dédé kọ́ tí bá ti jáde tí mo ṣe study tí mo wòye tí mo wọ̀ tún wò sí màá tún bá kọ́ eléyìí níta máa àdírẹ́sì ni àtúwà àdírẹ́sì ẹ̀ mo ń bọ̀ ṣé láwọn private schools àti university o àti secondary school o àti nursery and primary schools rẹ́rẹ́ ń bọ̀ wá rún tẹ́ ẹ̀ bá mọ̀ á sọ fún yín ẹ̀ tí ì mọ̀ màá sọ àṣírí fún yín ẹ pàdé mi lọ́la. All those of you that has all proprietors of private schools, both nursery and primary and secondary schools, and as well as universities, polytechnics and higher institutions. Ẹ mọ̀ nǹkan kan nílẹ̀ Yorùbá rẹ́rẹ́ fẹ́rún ẹni bá wù nù yín kó sán ṣòkòtò mò ń bọ̀ lọ́la màá wá tú pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọ̀rọ̀ fún yín. I am coming Lodindi, no be Ageku. I am coming Lodindi. Okay, don't let me waste much of your time. Epi. Let's contribute, please, because gbogbo nǹkan márùn-ún tí mo sọ ó lè má bá láìní mu ẹ̀yin láyé wa bóyá ó bá lọ àbí kò bá lọ. Adébáyọ̀ Tinúọlá kò wà ní bàjẹ́ fún ẹ̀kẹ́. Màmá mi pàtàkì, God will bless you. Àwọn èèyàn kan mẹ́sẹ̀gì wà ní testing. Tó ó dà pé nẹ́tíwọ̀kì ni ò jẹ́ kán pè wọlé. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín o. Yorùbá ní bíṣọ̀ pẹ́ ní ẹnìkan ìpẹ́ṣẹ́ èmi mi ìfẹ́ kí prógrámù mi máa gùn jù 1 hour is okay. Mo máa ń sọ ẹlòmíì ṣe 2 hours ààrẹ tó ṣe 3 hours ṣùgbọ́n àwa la mọ̀ bá a ṣe rí ntí data ń jẹ lọ́dọ̀ wa ó kọjá kèrè mí ntí data tó ń pọ́n lá káì a máa ṣe orílẹ̀-èdè yàláyé yìí o Ọlọ́run ọba gbà wá o àgbàtán làgbọ́lẹ̀ o Ọlọ́run dákún sọ̀kalẹ̀ kó gbà wá o. Gbogbo ní tó bá lè fi gbà wá ìwọ lọ́hùn ni kò fi gbà wá o. Ẹ̀bẹ̀ là ń bẹ̀ ọ́ ìwọ lọ́hùn. Ẹ̀yin Ìjẹ̀bú ọmọ àlárẹ̀. Ìjẹ̀bú ọmọ àlárẹ̀ ẹ jẹ́ ká fi ìfẹ́ máa bá Jẹ̀bú lò Ìjẹ̀bú o. Mo wá ní Ìjẹ̀bú lọ́kọ̀ Èkìtì lọ́kọ̀ Ìbàdàn lọ́kọ̀ Èkó lọ́kọ̀ Ẹ̀gbá lọ́kọ̀ Àkókò lẹ́gbà lọ́kọ̀ Ìkálẹ̀ Àkókò lọ́kọ̀ Ọ̀yọ́. Mo gbé sí ẹ má tún bẹ̀rẹ̀ o tẹ́lẹ̀ ìkan tí wọ́n máa jù sí mi sí àwọn ọmọlúkà ó ṣe máa sọ pé Èkìtì lọ́kọ̀ Ìbàdàn prove ẹ̀ náà pé Èkìtì òun ṣọkọ̀ Ìbàdàn prove ẹ̀. God will help us. Ojú òní ti wà. Ẹnìkan máa pè wọlé kẹ̀. Power on. Èmi ò tẹ́ wàá mọ̀ kó dẹ̀ máa. Bluetooth mode. Paired. Tó ògo ní fọlọ́ lókè. Hello ẹ ṣé gan ẹ gbóhùn sókè àgbọ̀ yín o. Ẹ ṣé. Ẹ kú gan. Ẹ kú iṣẹ́ Olúwa náà. Ẹ ṣé Olúwa ló ń ṣiṣẹ́. Nínú kọ́mẹ̀ntì mi ní òru ìjẹta mi ò connect live show yẹn later mo kọ́mẹ̀ntì síbẹ̀ yìí pé kì í ṣe omi ara tàbí ẹ̀jẹ̀ ló ń fi nǹkan àwọn yìí kò ṣe pé ẹ̀mí Ọlọ́run fúnra ẹ̀. Mo ti gbà á ládùúrà yìí pé lórúkọ Jésù ọwọ́ ayé ò ní ká yín. Tí ọwọ́ ayé ò bá ti lè tí ọwọ́ ẹ̀dá kan tí ò lè ka aeroplane lófurufú ọwọ́ ayé ò ní ká yín. Lálẹ́ yìí náà mo ti tún comment tó fi hàn yí pé you are really true born of Ondo because mo rí i pé oríkì kan wà ní Àkókó
àdánimú tìbátìbá níbi tí wọn kì í ṣojo. Nítorí mo kàn fẹ́ sọ ọ̀rọ̀ mi ò pọ̀ púpọ̀ torí pé mo máa ń fọ́lò program yìí bó jẹ́ pé mi ò fi bẹ́ẹ̀ kọ́ mo kàn máa ń comment. Ẹ jọ̀ọ́ mo fẹ́ kẹ́ ẹ ṣe kinní kan tó bá ṣeé ṣe tí ẹ fà ìsílẹ̀ káwọn èèyàn kan máa sẹ́ǹdì comment kẹ́ máa bóyá ìbéèrè tí wọ́n bá ní because many people ló fẹ́ try láti wọlé tí ò lè wọlé. Tó bá kọ́ máa dádì tó bá ń kọ comment kò sí comment tó ń wá síbi tí mi ò kì í wò ẹni tó bá ní ìbéèrè kó kó jáde nínú comment tí ò bá rí wa pé màá kà á màá dẹ̀ sọ that is me gbogbo comment tó ń jáde ni mò ń wò pátápátá màá kà á. Ìka tí mo fẹ́ rí kun yìí fi wípé ọ̀rọ̀ Ọlọ́run sọ wípé ó ní ọ̀pọ̀ la pè ó ní ṣùgbọ́n díẹ̀ la yàn. Mo fẹ́ kẹ́ ẹ mọ̀ wípé ohun tẹ́ ẹ gbé lọ́wọ́ yìí ọ̀pọ̀ la pè o. Bẹ́ẹ̀ni. Ṣùgbọ́n àwọn díẹ̀ la fi fún. Nínú àwọn tí a fi fún ní ẹ̀yìn tẹ́ ẹ wà ní tẹ́ ẹ ń ṣe bọ́ọ̀gárì amáyé èyí tẹ́ ẹ jẹ́ tó jẹ́ wípé Ọlọ́run ló pè yín kì í ṣe pé bó ṣe 3 years ago plan ẹ̀ rárá ṣùgbọ́n Ọlọ́run dìídì pè yín ni. Mo dẹ̀ fẹ́ pé wọ́n bẹ́ kẹ́ ẹ ṣe bí ti ìránṣẹ́ kan nínú bíbélì fẹ́ pé wọ́n transfer spirit wọn sí ara ẹlòmíì. Ẹ jẹ́ àgbúrò nípa bàbá Èkìtì kí ló ń ṣẹlẹ̀. Àlàáfíà ni bàbá Èkìtì wà. Bàbá Èkìtì. Kò sí nǹkan kan àlàáfíà ni bàbá Èkìtì wà. Abáníkámẹ́ ní ọ̀la là á mú. Olúwa ń bẹ lẹ́yìn wa ẹ̀rù ta ni ó bà wá kí ni ènìyàn lè ṣe sí wa. Bíbélì ọ̀rọ̀ Ọlọ́run pé ó ní ẹgbẹgbẹ̀rún aṣubú ní ẹgbẹ́ ọ̀tún àti ẹni ẹgbẹ̀rún àti ẹgbẹgbàrún ní apá. Lápá òsì ó ní kíkì ojú wa làwa ò fi rí kí yóò sún mọ́ ìtòsí wa. Sẹ́rí ẹjọ́ mo send comment sórí program yìí dára ní on the 7 program kan bẹ̀rẹ̀ tó jẹ́ pé mo add ní tó jẹ́ pé VG just 15 minutes ní 12 to 12:15 jẹ́ pé láti máa gbàdúrà ó dẹ̀ máa end just 1 month. But nígbà tí mo ń gbàdúrà lọ Ọlọ́run fi yé mi wípé òun máa fi bàbá wa olóyè Sunday Ìgbòho síbi tó wà yẹn ni pé kì í àtijáde ẹ̀kọ́ ni ohun tá a nídìí sí pé gbogbo àwọn ọ̀tá because gbogbo àwọn ọ̀tá tó jẹ́ wípé wọ́n dúró dé àti àwọn ọ̀tá olóyè Ìgbòho kọ́ àṣírí wọn Ọlọ́run kó tú àṣírí wọn kó fi wọn ṣẹlẹ́yà àti àtàwọn nídìí nísìnyí yẹn. Kì í ṣe pé Ọlọ́run ò lè fẹ́ pé ibi tó wà yẹn Ọlọ́run máa ń pa ẹ̀ mo fẹ́ kí o gbà ká mà yẹn Ọlọ́run máa nípa ẹ̀ kì í ṣe pé ọwọ́ ẹ̀dá kan ò lè ka ẹni tí wọ́n wá sílé rẹ̀ tó wọ́n yọjú tó wọ́n sì rí tó sì gbà rí wọn kọjá ṣágbára ẹ̀ ni kì í ṣe agbára ẹ̀ rárá bí kò jẹ́ pé Ọlọ́run máa nípa ẹ̀. Ẹ jọ̀ọ́ mo fẹ́ kí ẹ wá àwọn èèyàn fúnra yín nínú program yìí kí program tẹ́ ń ṣe yìí ẹ̀yin méjì ẹ pọ̀ bọ̀dẹ́ màá pé nínú class gbogbo ọmọ ò lè dàbí kan náà ẹ jẹ́ aṣọ torílẹ̀-èdè Nàìjíríà ní ìlú òkè náà mo rí pé èyí dára wọn dúró ní Nàìjíríà yìí ẹ jọ̀ọ́ mo fẹ́ kẹ́ ẹ tún wá àwọn èèyàn fúnra ẹ̀mí Ọlọ́run tó wà ní ẹ̀yìn pàṣẹ táwọn ẹlòmíì ìbẹ̀rù ti pọ̀ jù ní ọ̀pọ̀lọpọ̀ èdè yẹn tí mo sọ yìí pé ìlú tẹ́ ẹ ti wá orílẹ̀-èdè tẹ́ ẹ ti wá ìpínlẹ̀ tẹ́ ẹ ti wá ó hàn lára yín pé kí ojúlówó ọmọ Yorùbá ni yín níbi tó ò ti ń ṣojo. Àwọn kan wà tó jẹ́ wípé ohun tó máa jẹ ló gbé wọn yà sí ìdí àti màá pé kì í tó tó máa gbé ẹgbẹ́ jẹ ló gbé olú àti máa dì í mú lágbára Ọlọ́run ẹ ò ní fọmọ ṣe ẹ ò ní fìyàwó ṣe nítorí pé ẹ gbẹ́kẹ̀lé Ọlọ́run ò sì ní padà lẹ́yìn yín ẹ jẹ́ kí n fún àwọn ẹlòmíì láàyè. Ẹ ṣé dáàdì mi ẹ ṣé mo dúpẹ́ tó ọ̀rọ̀ lẹ ti gbọ́ yẹn mo dúpẹ́ ẹnìkan tó ń sọ olówó pọ̀rọ̀ kú ó ní Ifẹ̀ lọ́kọ gbogbo wọn ẹ má jà padà síbẹ̀ yẹn mọ́jàre Ifẹ̀ lọ́kọ everybody àmọ́ náà Ifẹ̀ ní Ifẹ̀ lórí ìhùn gbogbo wa àkúkú bínú Ifẹ̀ ní àsọ̀rọ̀ bó tẹ̀ jẹ́ pé Ifẹ̀ gan wọn ò dìde fáwọn ọmọ wọn àbínú bàbá wọn bàbá Ifẹ̀ ní bàbá ńlá bàbá wa Ifẹ̀ ti dàgbà wọn ò lè ṣe ẹni tí mọ́ so ẹ máa sinmi yín Ifẹ̀ tẹ ẹ bá fẹ́ prove borí yín sì wà bẹ́ẹ̀ Ifẹ̀ ẹ dìde fún ìran Yorùbá olówó inú yín kò dìde
tálákà inú yín kó dìde, oníṣẹ̀ṣe inú yín kó dìde, pásítọ̀ inú yín kó dìde, kẹ́ ẹ rántí wípé ibẹ̀ ni gbogbo ìran Yorùbá ti sun jáde, kẹ́ ẹ dìde nítorí ọ̀rọ̀ Yorùbá. Tẹ́ bá ti ṣe yẹn ó ti parí. Ìfẹ́ ní ọlọ́kọ gbogbo tó ó dà pé nẹ́tíwọ̀kì yẹn ò fáwọn èèyàn láàyè láti pè wá léjàre. Ní bínú, táìmù dẹ̀ ti ń lọ. So, oh my goodness. Omoluka, you did not pick your call. That is possibly I may be in another call. Yes. Okay. Do you want to participate? Tó ẹnìkan tún ti pè ẹ́, jẹ́ ká gba ìpè. Bàbá mi ẹgbẹ́ òsókè. Hello, ẹ kú ìlú o. Ẹ ṣeun dádì. Mo ní kí ọ̀rọ̀ tí ẹni tó ṣẹ̀ṣẹ̀ pè yín yẹn kí n fi kún ọ̀rọ̀ ẹ̀. Ok. À ń gbọ́ yín sà, à ń gbọ́ yín sà. Hello. À ń gbọ́ yín. Àfikún àkọ́kọ́ òun ni wípé ẹni tó sì gbójú síta lọ́wọ́lọ́wọ́ báyìí gẹ́gẹ́ bí Ọmọlúkà, gbogbo ìrànlọ́wọ́ tí àwa tí a gbójú sí ní ilé tá a bá lè ṣe ẹ jẹ́ ká ṣe fún yín báyìí lọ́wọ́lọ́wọ́. àti ìfẹ́ kí Ọmọlúkà kó wá ẹnikẹ́ni, ìyẹn number one. Àwọn kò sẹ́nìkan tó pe Ọmọlúkà bí kò ṣe pé nǹkan kan ló wà nínú ẹ̀, gẹ́gẹ́ bí àwọn àlàyé tẹ́ ti ṣe fún àwọn nǹkan márùn-ún tí àwọn náà tó bá ní nǹkan márùn-ún yẹn sọ́kàn tí wọ́n bá fẹ́ máa gbé ojú jáde kò sẹ́ni tó máa sọ fún wọn. Ìyẹn wà àkọ́kọ́. Ohun kejì, nípa ti bàbá Èkìtì, mo sì wo prógáàmù ẹ̀ kan ní Ìjẹ́lò. Ó ní àwọn àlàyé kan tó ó ti lè bẹ̀rẹ̀ sí ń sọgbọn wípé àwọn tá a máa bá wọn kidnap àwọn bẹ́ẹ̀ àfin kí má kàn tó sọ ìyẹn síta mọ́. So bàbá Èkìtì is fine, mo ń wo prógáàmù ẹ̀ náà. So nípa báyìí ohun márùn-ún ilé tí ẹ ti fi síta fún wa, àwa tí a ti gbọ́ ẹ jẹ́ ká ṣiṣẹ́ lé lórí. Àwa náà tá a rọra ń ṣe tiwa ọ̀rẹ́ wa àwọn èèyàn tá à ń bá sọ á túbọ̀ máa tẹ̀ ń pẹlẹ mọ́ iṣẹ́ tiwa wà lábẹ́lẹ̀. Ṣùgbọ́n mo tún tẹnu wọn lẹ́ẹ̀kan sí gẹ́gẹ́ bí ẹni tó sì gbójú síta, ohun tí a bá lè ṣe kó ran ẹni tó gbójú síta lọ́wọ́ kí a má kí àwa kọ́ la máa wá àwọn tá a gbójú síta, kì í dẹ̀ ife Ọmọlúkà la wá àwọn èèyàn torí kò sẹ́ni tó wá Ọmọlúkà. Àfikún tèmi nìyẹn o. Ẹ ṣé dádì mi, mo dúpẹ́ sà. Ẹ ṣeun. Tó wọ́n lọ́rọ̀ àgbà bí ó ṣe láàárọ̀ àṣẹ lọ́jọ́ alẹ́. So bó ṣe rí nìyẹn. Ẹjọ́ ẹni tí ń pè mí ó dẹ̀ ń bínú báyìí pé òun fẹ́ dá ṣètò pé òun ò rí mi bá sọ̀rọ̀ tó mẹ́sẹ̀jì ẹ̀ ni mo rí. Let me call him back or her. Hello, ẹgbọ́n sókè o, a wà lórí ètò lọ́wọ́ ṣe fẹ́ dá sí ni. Mo ń try láti locate ẹ̀ náà ni. Mo ti ní bẹ́ẹ̀ yẹn so. Mo ń try láti locate ẹ̀. Ṣe ó yá ẹgbọ́n sókè. Mo wo orí Facebook kò sọ pé ẹ wà live. Àyà àdẹ̀wà live ni o, kódà iṣẹ́ ètò ń lọ lọ́wọ́ báyìí. Kò sọ pé ẹ wà live ẹ̀ máa wò. Màá try láti wá ń sìn. Ò dà kẹ́ pé wá padà. Ẹja sọ̀rọ̀ tí màá gẹ̀ kí ẹja sọ̀rọ̀ after show. No problem. Àti US mo ti ń kọ́ lò. Ó dà sá. Àti US mo ti ń kọ́ lò. Ẹja sọ̀rọ̀ after show. Oh, no problem, sir. Thank you. God bless. All right. No. Ní rí ju báyìí lọ léni. Ọmọlúkà ni mò ń jẹ́, mo ti fún yín ní pọ́ìntì márùn-ún, àsìkò tí ò sí ni. Lẹ́yìn tó bá ti ní nǹkan márùn-ún yẹn, ẹ rí i pé ìmọ̀ wa máa wá ṣọ̀kan dáadáa. Tó bá ní nǹkan márùn-ún yẹn, compulsory by fire by force, ìmọ̀ wa máa ṣọ̀kan dáadáa. Tí ìmọ̀ wa bá máa ṣọ̀kan, wọ́n pè ní unity. There will be unity among us. Tá a bá wá ní unity yẹn dáadáa, nǹkan mẹ́ta kan wá wà tá a gbọ́dọ̀ ṣe. Mi ní sọ fún yín. Mẹ́ta yẹn, oh God,
tá a bá ti lè gbé ìgbésẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta yẹn àti gbé ìgbésẹ̀ kan nínú mẹ́ta yẹn ìyẹn la dẹ̀ ń ṣe lọ́wọ́ yìí acclamation ló bàbá pé òyìnbó yẹn mo sì ń ronú Yorùbá ẹ̀ acclamation oh my God àìgbóyìnbó yìí má fìyà jẹ mí o anyway òun kọ́ mo wá sọ lé ní mẹ́ta ni mo pè mẹ́ta yẹn a gbọ́dọ̀ gbé ìgbésẹ̀ tá a bá gbé kínní tí ò jẹ á gbé kejì tí ò bá jẹ ìkẹta gbọ́dọ̀ jẹ ní dandan ni Ọmọlúkà ni mò ń jẹ́ ó dọ̀la ká tó pàdé ẹ má gbàgbé ẹ̀yin tẹ́ bá fẹ́ contact mi 07046092484 WhatsApp alone WhatsApp only WhatsApp nìkan ni o oníkẹ́ ti pè wá ẹ mẹ́sẹ̀gì wa bóyá lórí ti awareness ta sọ ẹ fẹ́ contribute fún ti mọ́tò tá la fẹ́ get with player ẹ ṣáà ti ẹ ti kàn sí wa á jẹ yín ìbá ṣe dọ́là kan tilẹ̀ fẹ́ ìbá ṣe náírà eléyìí tí ó bá wù yín á papọ̀ ká lè rí i pé ọkọ̀ yẹn dọ́dọ̀ tíà ojú òní tì yín o ojú òdẹ ní tì mí ọwọ́ yín á máa ròkè kò ní kàn sálẹ̀ àpò ẹ má gbàgbé Ọmọlúkà ìtọ́lọ́kọ́bọ̀ tẹ́ ẹ̀ ń fún mi náà mo ń appreciate ẹ inú mi ń dùn mo ń appreciate ẹ mo mọ̀ lóore anyway ẹ ṣé.